gbogbo ariwo mi ohun tí kábíyèsí wá ṣe fún mi rèé o Ọọ̀ni tó bá pílè mi máa pílè ẹ̀ tó bá ní ìwọ ọmọ gbọ́ ọ̀gbá máa sọ pé mi gan Ronaldo wàláhì àjọba Ronaldo ara wa ní ìyá ẹ̀. mo kí gbogbo ọmọ káàrọ̀ òjíire bí pẹ́ẹ́ tó kù dédé àkókò yìí ẹ dákun ẹ má bínú o pápápá mo wá n ò sì nílò àmì fàágùn mo kí nínú ilé mo kí lẹ́dẹ̀ yìí mo kí pé a kú àtìgbàdégbà bẹ́ẹ̀ bá gbàgbé ní kọ̀pẹ́kọ̀pẹ́ ni mo sọ̀rọ̀ arábìnrin tí wọ́n ń pè ní Lady K Ìfẹ́olúwa asọ̀rọ̀ sọ́bọ́sọ Lady K ẹnu ń já wáyà ṣe mọ̀ wípé ẹni tó bá ti dágbére oko àná kò sí bí ò sí ní roko àná ajá tí ó sọnù ò ní gbọ́ fèrè ọlọ́dẹ àkísà tó bá ti dágbére àkìtàn ìgbà abẹ́rẹ́ ò lè dá dúró n tó mú mi jáde padà sí Lady K tí mo dẹ̀ nígbàgbọ́ pé pẹ̀lú ògo Ọlọ́run ó sọ gbólóhùn kan gbólóhùn yẹn ni mo dì mú mo dẹ̀ fẹ́ tẹ̀lé ń pé wọ́n fẹ́ pa òun lẹ́nu mọ́ lórí ọ̀rọ̀ Ilé-Ifẹ̀ àti lórí ọ̀rọ̀ Ọọ̀ni òun ò dẹ̀ ní dákẹ́ èmi wá sọ fún ọ lónìí Lady K tó o bá panu mọ́ lórí ọ̀rọ̀ tó ń sọ yìí bàbá mẹ́ta ìyá kan ló bí ọ ní Àkàndọ̀rọ̀ Awíkonko mo sọ bẹ́ẹ̀ gbogbo àwọn ẹ̀rí tí ń bẹ lọ́wọ́ ẹ̀ ó mú jáde o gbogbo àwọn ẹ̀rí tó ní lọ́wọ́ ó mú jáde lóòótọ́ àìjónírọ́ purọ́ ìjà ní dálẹ̀ ṣùgbọ́n purọ́ kí n níyì ẹ̀tẹ́ ní kángun ẹ̀ àwọn tó gbéṣẹ́ fún ọ àwa mọ̀ wọ́n àṣírí àwọn ọba bíi 5 ti tú lórí ọ̀rọ̀ yìí bó bá tásìkò á dárúkọ wọn ṣùgbọ́n àwọn tó gbéṣẹ́ fún ọ wọn ò mọ̀ wípé ọ yàtọ̀ sí iná ajàmọ́ máa là ọ wàá mọ̀ pé gbogbo nǹkan ló ní pẹ̀kun torí pé aṣẹ́jú máa ń gboríyìn lọ́wọ́ ẹni gbogbo tẹ́dá bá ti ṣe láṣejù báyìí ẹ̀tẹ́ lèèyàn máa ń mú bọ̀bẹ̀ ọkàn wa mú àtàmọ́ mátàmọ́ wọ́n rojọ́ fún ọ ní ṣùgbọ́n ọmọ bó ṣe fẹ́ tó papọ̀ àwọn tí ń rojọ́ fún ọ oríṣiríṣi ẹjọ́ wọ́n ń rò ìwọ wàá mọ̀ páwọn ẹjọ́ tí wọ́n rò sí ọ níwájú tán rò sí ọ létí ọ̀tọ̀ọ̀tọ̀ ló dúró ọ̀tọ̀ọ̀tọ̀ ní ṣegede ń dágbà ni ọ̀wá mú tọ́lú mọ́tọ̀lú wò mọ́tọ̀ọ̀tọ̀lú ọkàn wàá da gbogbo ẹ̀ pọ̀ ọkàn da gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn gbogbo ọmọ káàárọ̀ òjíire àkọ́kọ́ ẹ mọ̀ mí pé bí wọn bá rídìí ogun ò ní pójú ogun yá ìyá àti bàbá Lady K wọ́n lajú kalẹ̀ wọ́n ń wòran báyìí o ìkòkò ń ṣe sú ẹnìkan kò gbọ́ o odò máa gúnyàn o a gbọ́dọ̀ sọ pariwo ta o odò ń gbọ́ máa dẹ́tẹ̀ nísìn aníkú àtàrùn ní kó lọ tó bá gbọ́ ọmọ ọba ẹ mọ́ sọ pé fọ́sẹ̀lú o torí Lady K ń janu ó ń ké fatafata lórí social media ikú ń jẹ̀gẹ̀dẹ̀ ikú ń rẹ̀dí ikú ọmọ pé n tó dùn ní pani àwọn gbólóhùn kan ń bẹ tí freedom of speech tí ó gbà láàyè yanu pọ̀ngàlà dárúkọ èèyàn pé onítọ̀ ńlá pààyàn láì ká mọ́bi tó ti ń pààyàn ó jẹ́rìí ẹ̀ o because ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọn ò láǹfààní àti mọ̀rú èèyàn tó jẹ́ bó ṣe ń sọ̀rọ̀ wọ́n ní lọ́kàn pé o láyà wọn ò sì mọ̀ pé o lójoojú patan mọ́ lọ. now pápápá ẹ jẹ́ kí n sáré play fídíò yìí eré náà ni màá sá láti analyze ẹ̀ pápápá ni mi ì fẹ́ jẹ́ kó gùn rárá ẹ ní mò ṣe ẹ ní mọ̀ yẹ ẹ ní mọ̀ bànújẹ́ àwọn tó bá mọ gẹ́ẹ̀ yìí àwọn tó bá mọ woman yìí tó bá mọ lady yìí kí wọ́n kìlọ̀ fún mo sọ lánàá mo ní ẹni tí lè ń jóná ta kíbò sí ẹ̀gbẹ́ kọjáde afẹ́ràn ẹ̀ ni o bí bàtà bá ti ń ró wálewále yóò ya ni o dùndú Lady K ńlá tájù mi ì wá láti wá dìfẹ́ǹdì ẹnì kankan mo wá láti wá dìfẹ́ǹdì àpèrè Oòduà mo wá láti wá sọ òótọ́ ọ̀rọ̀ nǹkan tó ń sọ gẹ́gẹ́ bí ẹni tó mọ̀ tó ń ṣẹlẹ̀
mo wá láti wá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tó wà nílé. So ẹ jẹ́ á kọ́kọ́ wo fídíò yìí ná, tí n bá padà dé màá sọ̀rọ̀ kékeré sórí ẹ̀ ṣe pọ̀. mo fẹ́ kẹ́ ewu àròjinlẹ̀ tí Ọ̀jájá bá sọ wípé òun ò ní ṣe nọ́mà ẹ kọ́ là Jájá to order ẹ jẹ́ kó Jájá ṣe nọ́mà nítorí ènìkan nítorí ọ̀la ohun tí oníkálukú yìí bá ṣe òun lé àwọn ọmọ tó bá fi sílẹ̀ àtàwọn ọmọdọ́mọ máa jèlé ẹ̀. ẹ má jẹ́ kó dọjọ́ iwájú tó kọ́ wá máa sọ àwọn ọmọ yìí lóko pa nígbà tẹ́ bá lọ tó tí ò sí agbára mọ́ lọ́wọ́ yìí. ẹ lè lo agbára yẹn títí o. kò sí forever champion current champion ló wà o. àsìkò tẹ́ wà láyé ìsìnlẹ̀ jẹ́ current champion o. tí ẹ bá ti lọ tó champion yẹn ti kúrò lọ́dọ̀ yóò ti bọ́ sọ́dọ̀ ẹlòmíì nìyẹn. ẹ máa rántí pé ìjọkọ̀ ẹ máa lọ. ẹ má jayé níjẹ́ wípé àrà tó bá wù wọ́n kọ́ fún àwọn ọmọ dá kò kọ̀ yẹ èyí ti jayé títí yẹ ti lọ. ẹ má ṣe bẹ́ẹ̀. mo bẹ̀ gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin ìwà mẹ́fà ẹ̀yin kíníkan mo bẹ̀ gbogbo yín ẹjọ́ tó bí tọ́ lọ́rùn. ẹjọ́ tó bí tọ́ lọ́rùn kò sí ohun tí ẹ̀dẹ̀ fẹ́ jẹ mọ́ tí Elédùmarè ò tí ì ṣe fún gbogbo yín. ẹ tú ìgbèkùn tí àwọn ènìyàn wà ní Ilé Ifẹ̀ ẹ tú wọn sílẹ̀ ìnira yẹn ti pọ̀jù ṣé nítorí pé gbogbo yóò ní àṣẹ́sì láti máa gbọ́ nǹkan tí oníkálukú àwọn pípù yìí face ṣé òun ló fà á ni tẹ̀fí ní wọn nírìí wípé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ sí wọn ṣé nítorí wípé ẹ ní àṣẹ́sì sí gbogbo wọn tó bá jẹ́ pé mi ò ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ ni mi ò ní mọ̀ wípé irú iná burúkú báyìí ó jó àwọn èèyàn ní Ilé Ifẹ̀ iná yẹn ti pọ̀ jù ìnira yẹn ti pọ̀ jù. Ọ̀jájá fẹ́ ṣe 10 years anniversary. Ọ̀jájá ń plan 10 years on tour. Ọ̀jájá kí ni àwọn ọmọ Ilé Ifẹ̀ kí ni wọ́n lè fi proud of you láàrin 10 years tó ti lò ní Ilé Ifẹ̀. Kábíyèsí challenge ni mo fún yìí ẹ fún mi ní nǹkan mẹ́ta tí gbogbo àwọn ọmọ Ilé Ifẹ̀ tí wọ́n lè fi súre fún yín wípé ẹ ṣe èyí fún àwọn ẹ wá lo ọdún kẹwàá lọ báyìí kẹ́ lo 50 years lórí àpèrè yẹn. mo sọ ọ̀rọ̀ kan nínú prógrámù tí mo ṣe mo lé kábíyèsí àwọn èèyàn fi itọ́ dúdú sínú wọ́n tu funfun síta fún yín bẹ́ẹ̀ ni mo sọ fún yín mo ti rí olórí aláwo kan tó pè mí láti Ilé Ifẹ̀ wọ́n ṣe voice note ni mo ní lọ́wọ́ voice note ni bàbá yẹn ṣe fún mi bàbá yẹn ní wíwọ lẹ́nu àwọn máa ń wo làwọn fọ̀rọ̀ yìí ṣe wọ́n ní ìnira yẹn ti pọ̀ jù wọ́n ní gbá ọ lẹ́díkẹ́ àgbàlagbà ni mí bí o ṣẹni tó wo tó lọ lórí ayélujára ṣùgbọ́n látìgbà tó ti bẹ̀rẹ̀ ṣó Ilé Ifẹ̀ làwọn ọmọ mi ti gbé wá tí mo ti wò tí mo fọ́lù ẹ̀ àwọn òòṣà tí mi ò tiẹ̀ gbọ́ rí bàbá yìí fi ṣe àdúrà ránṣẹ́ sí mi voice note ni o bàbá yìí fi ṣe àdúrà ránṣẹ́ sí mi bàbá yìí wá ti ẹnu bọ̀rọ̀ wọ́n ní jọ̀ọ́ mo bẹ̀ ẹ́ má jẹ́ kó déta torí tó bá déta wọ́n máa mọ ohùn mi. ẹ wo irú àwọn bàbá yẹn ẹ wá lẹ̀ ń ṣayẹyẹ ọdún mẹ́wàá wọ́n wá máa fẹ́ yín sí yín àtàwọn ìyá òṣòwò mọ̀nìfìà tẹ́tí gba oko kòkó wọn wọ́n wá máa fẹ́ yín sí yín wọ́n wá máa gbé yín ṣe ìpè ayérayé nínú ilé. èpè kọ̀rọ̀ máa jà ju èpè gbangba lọ. kábíyèsí mo fi alálẹ̀ ilẹ̀ Oòduà mo tún fi bẹ̀ yín báyìí sí pé ẹ lọ yọ̀ǹda kó ní nǹkan fún wọn ó gbé fọlọ́hún ẹ gbé mọ́nítọ́rì kúrò lọ́wọ́ àgàlàtà. ìyà ń jẹ àwọn ọmọ Ilé Ifẹ̀ ara ni wọ́n ṣe Ilé Ifẹ̀ show improve kábíyèsí bá lè gbọ́ gbogbo ẹ̀ lè lé ẹ̀ gbọ́ díẹ̀díẹ̀ tó sì jẹ́ pé orúkọ yín lọ́ fi ṣé wọ́n gún ṣàkọlẹ̀ wá fún yín ni ṣé ẹ̀ gbàdámẹ́wàá ni ìdámẹ́wàá ó lẹ bàbá Chicago tí wọ́n tà ṣe bẹ́ẹ̀ gbàdámẹ́wàá 50 million ẹ̀ gbàdámẹ́wàá gbogbo ilẹ̀ onílẹ̀ tó bá ti tà wọ́n sọ ìdámẹ́wàá sàkáǹtì yín tẹ́ bá ti wá sọ wípé ẹ mọ̀ sí ṣé ẹ lè pè wọ́n kẹ́bí wọ́n pé ẹ wá owó tẹ́ san wọlé sàkáǹtì yìí owó kí ni ibo ló ti wá iṣẹ́ kí lẹ ṣe tẹ́ fi fún mi ní owó tó tó ìkábíyèsí ọ̀nìrìṣà. wọ́n máa ń pa òwe kan pé kíní kan ti ní kíní kan nílẹ̀ kí kíní kan tó dé bí ṣàkùrọ̀ ni ó ti lómi nílẹ̀ kí kíní kan tó dé bí ìbòwe yẹn pa ṣùgbọ́n òwe yẹn ló fi tọ̀rọ̀ yín ẹ ti lówó lọ́wọ́ kẹ́ tó dórí àpèrè kì í ṣe òṣì àti ìyà torí kúkú lẹ fi dórí àpèrè yẹn wáì tẹ wá ń wò kó wá máa ba ayé àwọn èèyàn jẹ́ nílé Ifẹ̀ wáì kábíyèsí now ẹ wá gbọ́ mítìnì tó wá ṣe o lẹ́yìn gbogbo ariwo mi ohun tí kábíyèsí wá ṣe fún mi rèé o ọ̀ní tó bá pílẹ̀ mi máa pílẹ̀ ẹ̀ tó bá níwọ̀n ọmọ gbọ́ ọ̀gbá máa sọ pé mi gan Ronaldo wàláhì àjọ máa Ronaldo ara wa ní
ìyá ẹ ni mo jẹ́ bó ṣe jẹ́ bàbá mi èmi náà jẹ́ ìyá fún ẹ ọ́nìrìṣà ẹ jẹ́ ká wo géèmù tí wọ́n gbá fún mi o tó dùn mí dáadáa pé ṣèmi lẹ gbárù eléyìí fún I reject it I rebook it ẹ wo géèmù ẹ ti gbọ́ gbogbo àlàyé tí mo ṣe lẹ̀ ẹ̀yin tẹ bá wọ́n fọ́ọ̀dù first time tẹ́ẹ̀bẹ̀ tó ìbàbọ̀ láti ilẹ̀ wọ́n gba oko kòkó àwọn opó wọ́n gbalẹ̀ àwọn ọmọ ẹyẹ ń disturb àwọn èèyàn wọ́n ṣe oríṣiríṣi fún wọn ẹ wá wo ohun tó wá gbé síta o ẹ wá wo pàdé tó bá mi ṣe pẹ̀lú ọ̀gá ọlọ́pàá IG CP ọmọ òní kú mọ́ yín lọ́wọ́ ẹ ṣe ẹ kú iṣẹ́ takuntakun because ìtọ́ bá ní kọ́rí lọ́mọ rí Nigeria Police Force wọn ò jẹ̀bi nǹkan tó bá ní kọ́ ṣe lọ́ máa ṣe but èmi sọ fún yín wípé ọ̀dà tó fún yín yẹn ẹ má dá wọn lóhùn o àwọn aláìṣẹ̀ ló fẹ́ kó sínú páńpẹ́ wọ́n dẹ̀ fẹ́ kí Lady K dákẹ́ kí ò ní dákẹ́. ẹ káàbọ̀ padà mo nígbàgbọ́ pé ẹ láǹfààní láti gbọ́ nǹkan tí Lady K sọ òun là ń bọ́ fàfà mo fi ṣe o ìdíje là bá number 1 téèyàn bá jọmọ lúàbí tọ́jú ọmọ tó ní làákàyè ìtọpọlọ rẹ̀ pé dáadáa ọwọ́ ọ̀nà tá a máa ń gbà láti àdírẹ́sì àwọn ọba aládé ńlẹ̀ káàró òjíire ọmọ ní ọ̀wọ̀ àtàpọ́nlénú irrespective bí tí wù kéèyàn ọmọ ọ̀rọ̀ sọ tó tàbí lágbára tó bá àdírẹ́sì ọ̀ni anyhow kò sí alágbàpọ́n kan tí yóò pọ́n ọlé kò sẹ́nìkan tí yóò sọ pé ó ṣe nǹkan tó dáa láyé àti láéláé irrespective how right you are or you might be. Lady K bẹ̀rẹ̀ tí Ọ̀jájá bá sọ pé òun ò ní ṣe nọ́mà ẹgbẹ́ ń bígbo àbí tàjùmọ̀gbélé pọ̀ sórí ẹ pé sórí ẹ fapò ṣó nílàákàyè sọ ọmọ nǹkan tó ń ṣe well done orí Facebook orí social media ti kó sí ọlọ́pọlọ Madam Lady K àgbádùn yín o wọ́n ṣe bẹ́ẹ̀ fún Nnamdi Kanu wọ́n ti sínú náà ni ẹ̀yin wà nú àwọn tó kó bá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho mọ̀ ń bọ̀ ń bẹ́ o tó bá ní làákàyè wọ́n bá gbéṣẹ́ fún ọ káwá tiẹ̀ sọ pé wọn ò gbéṣẹ́ fún èèyàn gan ìyẹn wọn á fẹ́ jàfẹ́tọ̀ ọmọnìyàn my lovely sister ń bo tiẹ̀ ní lovely sister bẹ̀ wá kò sí ẹni tí máa ń kò sí bí tanpẹ́pẹ́ ṣe fẹ́ gbìjà ẹ̀yìn jura ẹ̀ lọ tí ìbá ṣe tó dùn nínú ẹ̀yìn tó fẹ́ wá ní wọ́n fẹ́ gbìjà èèyàn ó ní ṣẹjọ ní nǹkan lọ wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé gbàràn mi ṣe dẹlẹ́rù àwọn tó ń ṣe ọ lẹ́yìn we know them tá a bá gba fa gbùrùgbùrù ọ̀fagbó igbó fokun kan falẹ̀lẹ̀ Lady K mo wí lánàá mo ní gbogbo ẹni tó ru epo lórí tàbí ru omi nǹkan là ń sọ pé fún pé díẹ̀díẹ̀ gbogbo alẹ̀ sọ pẹ̀lẹ́ tó lọ́wọ́ now kí àwọn ìwà rẹ̀fà nǹkan kí wọ́n kọ̀ọ̀lù Jájá to order based on what lórí kíni kan kọ̀ọ̀lù kábíyèsí ọ̀dà sí lórí kíni now mi mọ tí ó bó pọlọ ẹ ṣe ń ṣiṣẹ́ mi mójútó fífi ọ̀ ni bọ́yọ̀ bá búlé yín ló pé àbí baálẹ̀ ìlú yín kíta ni ó kọ̀ọ̀lọ̀ ní to order based on what ṣe lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ tí ò gbọ́n ní lọ́wọ́ tí ò gbọ́n ní lẹ́sẹ̀ sọ́ọ̀ni lọ yẹn kó fún wọn ni ọ̀ọ́ni àná lọ yẹn kó fún wọn kì í ṣe Ọ̀jájá why are you crying over Ọ̀jájá lórí tẹ̀ ń sunkún lórí Ọ̀jájá ọba okùn Adésíjú Adé Olúbùṣe kejì ẹ̀bí tí kí wọ́n pèrè ńlọ tó kú fáwọn èèyàn sánà ẹ̀sẹ̀ roko ni ńlọ ti tó kú fáwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn láyé Olúbùṣe ẹ̀bí tí kí wọ́n pèrè ló ti bẹ̀rẹ̀ dẹ́ẹ̀nà wá ní kò sí ní tẹ́ ẹ fẹ́ òun yẹ òun sọ fáwọn olóyè Ifẹ̀ pé kò sí ní tí wọ́n fẹ́ jẹ tàbí tí wọ́n fẹ́ jẹ mọ́ tí wọn ò tí ì jẹ kò sí ní tí wọ́n fẹ́ tí wọn ò tí ì ní then why are you crying? So ẹtú ìgbèkùn tí àwọn èèyàn wà nílé Ifẹ̀ àwọn mọ̀lẹ́bí ẹ̀ wo ló wà nínú ìgbèkùn lé Ifẹ̀ ńbo náà ti wà nínú ìgbèkùn kí náà ń ṣe nínú ìgbèkùn ta ló fi wọ́n sí ìgbèkùn ṣé wọ́n so wọ́n mọ́lẹ̀ ni ìnira yẹn ti pọ̀ jù ìnira wo àwọn wo ni ìnira bá
because àwọn tó wà lóko tó ń sọ yìí ọmọ fi òtó nǹkan kan láàrin wọn àjèjì lọ́pọ̀ jù nínú wọn. What are you talking about? ó kàn sunkún eyín ọ̀sán nǹkan tó mọ̀. àwọn tí wọ́n gbéṣẹ́ lé ọ lọ́wọ́ àwọn gangan lọ̀bàyé jẹ́ tí ò ṣe fìdí ọ̀ràn lọ. àwọn wọn ṣe wọ́tán tí wọ́n mójú lé kókó. àwọn gangan ni wọ́n ń rí jẹkújẹ jẹ ń bẹ̀ tí wọ́n pín wọ́ wọn tí wọ́n jẹ́ kán rí jẹkújẹ jẹ mọ́ tí wọ́n wá ń sunkún. so àwọn ìwúwá ló wà nínú ìnira. àwọn èèyàn tó moko ń bẹ̀ jọ́jẹ̀tẹ́ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ni wọ́n fi ń loko wọn. àwọn tí ń sunkún tó rò pé wọ́n ń sunkún àwọn yẹn làwọn tí wọ́n fọ̀kànjú àmójú tí wọ́n ń sanwó ẹ̀ lọ. àwọn tó kówó àwọn èèyàn jẹ táwọn èèyàn sanwó oko fún tí wọn ò kó lẹ̀ ṣé wọ́n ń moko lọ́fẹ̀ẹ́ ni. ìlú tí wọ́n wà ń sọ̀fẹ́ ló ń gbélé ọ̀sánwó lé ọ̀sánwó ná ọ̀sánwó orí. ọ̀ ń sọ̀rọ̀ bí ẹni tó jẹ́ pé ó fẹ́ kú ó fẹ́ nù sájò. sọ̀rọ̀ akọ ọmọ pàrẹ́ máa yí lára. then ó wá ní torí pé ẹ̀ láǹfààní àti máa gbọ́ gbogbo àwọn nǹkan táwọn pípù yìí ń fèsì kí náà ń fèsì. ìwọ́tọ̀ olóore ọ̀fẹ́ àti gbọ́n tí wọ́n ń fèsì mú tí wọ́n ń fèsì jáde kán jáde pẹ̀lú ẹ̀rí síta. kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ sí wọn let them come out. mo wà nínú ẹni tí ó support wọn let them come out tó bá jẹ́ pé lóòótọ́ wọn real. kán yé daṣọ bojú kán yé dà wọ́n bojú kán yé gbénú òkúta fàṣínú mọ́lẹ̀. ẹ fẹ́ dẹ̀tí méjì Ọ̀ọ̀ni ẹ fẹ́ dẹ̀tí méjì Ilé-Ifẹ̀ ẹ fẹ́ dẹ̀tí méjì Ológùdù ẹ fẹ́ dẹ̀tí méjì Ọ̀pẹ number 1 láì lẹ́sẹ̀ tẹ́nìyàn kan nù yín wọ́n sẹ̀yìn. àwọn gangan lójúlówó ọmọ ọkọ Ilé-Ifẹ̀ tí wọ́n ń dáàbò bo Ilé-Ifẹ̀ tí wọ́n iṣẹ́ tààrọ̀ tọ̀sán talẹ́ tí wọ́n ń sojúṣe nílé-Ifẹ̀. àwọn àríjẹ́ǹdì mọ̀dàrú wọ́n sá sẹ́yìn ẹ ọ̀gbẹ́ni ogun tó gbẹ́sẹ̀ léyìí èmi Àkàndá tún sọ fún wọn náà pé o ò lè win ni ẹ o. ńgbà tó bá fi ṣe episode 30 tèmi náà bá fi gúnlẹ̀ lẹ́pisode 30 ó mọ̀ wípé o ò lè win ni ẹ. then òní tó bá jẹ́ wípé mi ò kì í ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ ni tó bá jẹ́ pé mi ò kì í ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ ni mi ò ní mọ̀ pé iná burúkú báyìí ń jó àwọn èèyàn Ilé-Ifẹ̀ iná yẹn ti pọ̀ jù. iná wo ló ń jó babẹ́ iná wo ló ń jó àwọn mọ̀lẹ́bí ẹ̀ nílé-Ifẹ̀ because we are in Ilé-Ifẹ̀ and Ilé-Ifẹ̀ is always as peaceful. àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn wọ́n náà ń ṣe birthday wọ́n ń bára wọn jà ó ṣe wá kàn ni ó ṣe wá kan Ológùdù ó ṣe wá kan Ọ̀pẹ number 1 ibi tán ti initiate Ọ̀pẹ number 1 ó mú adébẹ̀ àwọn tó initiate ẹ̀ tó fi mọ̀ pé yẹ ni àbíkú sọ gbọ́. then òní Ọ̀jájá fẹ́ ṣe 10 years anniversary ṣé kí kábíyèsí ọmọ ṣe ni àbóṣe kàn ọ́ ṣé wọ́n ń jọba ń lé etí yín ṣé wọ́n ń jọba ń lé etí yín. ókè o òní Ọ̀jájá kí làwọn ọmọ Ilé-Ifẹ̀ lè fi proud of you láàrin 10 years tó o ti lò nílé-Ifẹ̀. mo challenge yín kábíyèsí the whole years mo challenge yín láti ọdún ó ti di ọdún mẹ́wàá yín kí lè achieve kí làwọn ọmọ Ilé-Ifẹ̀ lè tọ́ka sí. orí ẹ ti dàrú orí ẹ ti burú dànù orí ẹ burú bí eégún tí ń léwèrè tó bá fẹ́ mọ achievement Ọọ̀ni tàbí tí Ilé-Ifẹ̀ ti achieve within that short period of time that 10 years máa bọ̀ Ilé-Ifẹ̀ kọ́ wá fìlẹ̀ bèrè wá sí gbòòrò Ilé-Ifẹ̀ rán àwọn èèyàn wá sí Ilé-Ifẹ̀ kán wá fìlẹ̀ fún ọ the entire life of your father and your forefather wọn lè achieve n tó ní ti achieve within that 10 years. ṣọgbádùn mi pẹ̀lú àtàmọ́ tó mú mátàmọ́ yẹn ẹkún gbẹ̀yìn ló fi sùn. wọ́n sọ̀rọ̀ bí ẹni tẹ́nu ẹ̀ gbọ́rọ̀ wọ́n náà dọ̀rẹ́ wa kan ńbàdàn á lóun sọ̀rọ̀ bí ẹni tó ń sọ̀rọ̀ tẹ́nu rẹ̀ gbọ́rọ̀ tó sì mọ̀rọ̀ sọ ìwọ náà ń sọ̀rọ̀ bí ẹni tó sọ̀rọ̀ tẹ́nu rẹ̀ gbọ́rọ̀ tó sì mọ̀rọ̀ sọ. ó wá gbàgbé àgbọ́yé sọ gbàgbé àgbékalẹ̀
tó bá lérò pé ó lásọdùn sọ lásọsẹ ní tí wọ́n kó lé ọ lọ́wọ́ ẹbú ni o òótọ́ ọ̀rọ̀ kan kò sí ń bẹ̀ ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lóko lóòótọ́ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn bára wọn jà lóòótọ́ ó sì wá àtàchì mọ́ ni ó sì àtàchì mọ́ àwọn tóun dárúkọ wọn mọ́ farabalẹ̀ bí ìyàwó tó fọ ọbẹ̀ dájọ́ èmi ó ṣàlàyé ẹ̀ fún ọ màá sì gbogbo ẹ̀ fọ́ ń ṣiṣẹ́ tẹ̀lé so tó bá fẹ́ mọ tí Ọọ̀ni tó ti achieve within that 10 years wá sílé Ifẹ̀ fún rẹ mi lẹ́nu láti ṣàlàyé fún ọ mi ráyè láti ṣàlàyé fún ọ I have my precious time to utilize for many other things. ẹni tí ò nírú ẹni ò lè mọ iye ẹni tí ò lásọ rí lórí ìkọ́ni ọ́. so tó bá dẹ̀ burú sẹ́wọ̀n nìkan ní ó kù. wá ní nǹkan mẹ́ta táwọn ọmọ Ilé Ifẹ̀ lè fi súre fún tán lè fi súre wá sí Ilé Ifẹ̀ wá mọ̀ náà because kì í ṣe nǹkan mẹ́ta làwọn ọmọ Ilé Ifẹ̀ ó fi súre fún Ọọ̀ni. Era mẹ́ta ní Ilé Ifẹ̀ máa ní before Ọọ̀ni Adéyẹyẹ ní ìtàn Ògúnwùsì before Ọọ̀ni Adéyẹyẹ ní ìtàn Ògúnwùsì during Adéyẹyẹ ní ìtàn Ògúnwùsì and after Adéyẹyẹ ní ìtàn Ògúnwùsì. Ilé Ifẹ̀ tí ń jọba His Imperial Majesty Ọọ̀ni Adéyẹyẹ ní ìtàn Ògúnwùsì Ọ̀jájá the second ó yàtọ̀ láàrin àwọn ọba ìtàn ò ní gbàgbé ẹ̀ láéláé. so nǹkan mẹ́ta kọ́ many things rán àyàn wá Ilé Ifẹ̀ kí wọ́n sọ fún ọ tàbí kí wọ́n gangan sọ̀kalẹ̀ wá Ilé Ifẹ̀ tó bá jẹ́ ọmọ ọkọ ní ọlọ́ọ̀tọ́ kí wọ́n ya fọ́tò Ilé Ifẹ̀ fún ọ kọ́ ní Adéyẹyẹ o tó dórí àpèrè o àti píkṣọ̀ Ilé Ifẹ̀ lọ́wọ́ nìsín nonsense. wá ní now kábíyèsí àwọn èèyàn ń fi ẹ̀jẹ̀ sínú wọ́n ń tutọ́ funfun jáde sí yín ńgbà tó wá mọ̀ bẹ́ẹ̀ kí ló dé tí làákàyè ò sílẹ̀ kí ló dé tọ́pọlọ ẹ̀ ò ṣiṣẹ́ páwọn kan ní tàbà sókè yìí dóborí àwọn kan ló ń gbénú òkú tàbà sínú mọ́lẹ̀ àwọn kan lọ tá a lọ síwájú àwọn kan lọ tá a lù ú èkù ní gbẹ́dí àdá àwọn ọmọọ̀fẹ́ náà ni wọ́n ń ṣera wọn torí kíni wọ́n yan kọ́mítì monitoring oníkan stop monitoring wọ́n lè stop monitoring àfi tí bàbá ẹ bá fẹ́ stop monitoring nífẹ̀ẹ́ ló kù láwọn oko yẹn ló kù wọ́n yan kọ́mítì láti máa monitor oko àwọn ọba tó gbéṣẹ́ fún ọ wọ́n fẹ́ wà nínú kọ́mítì wọn ò fi wọ́n nínú kọ́mítì nǹkan fi ń japoró káàkiri nìyẹn o if you care to listen if you care to know ó dùn mí torí àkókò mi jẹun ok wá ní bàbá kan olórí awo bá ọ sọ̀rọ̀ ní kò mọ́ gbó kan síta kó fókọ bòun láṣìírí o ò kì í wo social media tẹ́lẹ̀ ṣùgbọ́n látìgbà tó ti bẹ̀rẹ̀ show Ilé Ifẹ̀ tí ó ràn ọ́ síbòmí tí ó bá yé ẹ jẹ́ tí ó sọ ọ́ dẹni àná bàbá yẹn ti wá bẹ̀rẹ̀ sí ní wò báyìí so látìgbà tí bàbá yẹn ti wá ń wò àwọn akànsára sí ọ wọ́n wá ń ṣàdúrà fún ọ ìsókè bàbá ń lọ wá sọ fún ọ pé nira ń bẹ Ilé Ifẹ̀ bóyá nira ń bẹ ilé ayé tiẹ̀ àbí nira mú àwọn ọmọ tó ń gangan bí tí bàbá òun bá dára ẹ̀ lójú kí ló dé tí ọ̀ jáde ta tí ì bá sọ̀ tá àlù Ilé Ifẹ̀ kí ló dé tó jẹ́wọ́ náà wá ń pè tán wá ń bá sọ̀rọ̀ kí ni ìwọ mọ̀ ń pa Ilé Ifẹ̀. ọ̀wá ní ẹ wà ní ẹ̀sà ẹyẹ ọdún mẹ́wàá wọ́n mọ̀ wá fẹ̀yìn sí ẹ̀rí ọ̀fẹ̀yìn ẹ̀rí òdìjú àdàbọ̀ náà ní à ń kùngbẹ́ iná ju ẹyẹ oko ń lọ ni kí lọ́kàn ni gbé èèyàn lejú àbẹ́ èèyàn díjú àbẹ́ èèyàn ranjú àbẹ́ èèyàn fẹ̀yìn tó bá wù kálukú ni kó ṣe. ìbànújẹ́ nìkan ò tún lò ó inú abímọ kú ìdùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ inú àwọn ọ̀tá Ọọ̀ni ò ní dùn láéláé pápápá torí àkókò mi ẹ wà lẹ́yìn sáyẹ ọdún mẹ́wàá wọ́n máa fẹ̀yìn sí àtàwọn ìyá tẹ́ ẹ ti gba oko kòkó wọn àwọn ìyá àwo ni wọ́n gboko kòkó wọn. táìmù gan tó fún Ilé Ifẹ̀ báyìí láti ṣàtúnṣe o àtúnṣe wo lẹ́ṣe gbogbo àwọn tí wọ́n móko láwọn oko yìí
ẹ jẹ́ kí wọ́n lọ mú pépà dọ́kúmẹ̀ntì tí wọ́n fi ra ọtán fi móko wá. ntọ́ ìta àwọn task force gbọ́dọ̀ ṣe báyìí nìyẹn kán lọ mú dọ́kúmẹ̀ntì tán fi roko wá ẹ̀ ń bá níjẹ̀ ní dọ́kúmẹ̀ntì lọ́wọ́ kó retain bẹ́ẹ̀ ẹ̀ tí ò bá níjẹ̀ ní dọ́kúmẹ̀ntì lọ́wọ́ kó tó wó mi sàn ní gbogbo àwọn oko tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. àwọn tó mú doko ìtọ́ yẹ kán mú lọ àwọn tí ọ̀sán wó oko ẹ̀ wá náà ń gboko lọ́wọ́ wọn. now ọ̀wá ní kábíyèsí òfilẹ̀ Odùduwà àbẹ̀yìn bẹ́tà ní lọ bẹ bàbá ẹ ẹgbẹ́ monitoring spirit ẹgbà monitoring spirit kúrò lọ́wọ́ Àgàlàǹtà lọ́gbà kúrò lọ́wọ́ wọn lọ́gbà monitoring spirit kúrò lábí monitoring ẹgbẹ́ monitoring kúrò lọ́wọ́ Àgàlàǹtà lọ́gbà kúrò lọ́wọ́ ẹ lọ́gbà kúrò. Kí ni àwọn èèyàn kí ni wọ́n lára lórí pé wọ́n gbé monitoring kalẹ̀ síbi láti monitor ni. ẹ lọ yí oko àwọn èèyàn wò oko mélòó ni wọ́n mú mélòó lọ sọ pé ọ fẹ́ mú. àwọn èèyàn jẹ́ kó yé mi àwọn tó mọ̀ nípa ẹ̀ dáadáa pa àti rí èèyàn tó lóun fẹ́ oko bóyá bíi 500 acres tán débẹ̀ tí wọ́n bá 1500 acres àwọn èèyàn gan láyà o wọ́n kàn ń bù kànjàn ní o lèmi náà dẹ̀ lọ mọ́kó ń bẹ̀ éèkà mélòó lèmi ọ̀fẹ́ mú lọ́lọ́ mú 1500 acres láyé kábíyèsí àná His Imperial Majesty ọba Òkun Adésíjú Adé Olúbùṣe kejì ẹ̀bìtìkì mọ̀pìrì ní mọ̀ ń sọ yìí o another one náà ló ń fẹ́ mú 100 acres ọba 150 acres nínú ẹ̀ wọ́n gba 50 kúrò lọ́wọ́ ẹ̀ padà àwọn yẹn ní wá ń sun owó woman tó ń sọ yìí ní wá ń sunkún káàkiri ntọ́ mú 1500 acres wọ́n ní kábíyèsí béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló fẹ́ fi ṣe ó ti pọ̀ ju oko tó yẹ pé tó bá ti dàgbà tó rí bí àgbáre nísìn kò sí nínú àwọn ẹmẹ tí ó lọ síbẹ̀ majority àwọn oko tó ń sunkún lé lórí nísìn kì í ṣe àwọn tó mọ́kò gangan ló sì wà ń bẹ̀ mọ́ àwọn bàbá wọn ti lọ àwọn ọmọ wọn ò lè lọ sóko àwọn ọmọ wọn gbé fẹ́ fún àwọn èèyàn ni àwọn tán gbé fún ńgbà tẹ̀yìn gangan ò lọ sóko fún dídí ọdún 10 oko bàbá mọ́mì mi tó wà lóko Fẹ̀ tí wọ́n ti pín fún wọn as far back as 1980 something èmi débẹ̀ gbẹ̀yìn ní 1994 mo lè mọ̀nà débẹ̀ mọ́ nísìn ẹni tí mọ́mì mi wá gbé fún tí mọ́mì mi ò bá sí láyé mọ́ ṣé mi mọ̀ bẹ̀ tẹ́ni yẹn bá claim pò ń lo níbẹ̀ ńkọ́. wọ́n fún alépo wọ́n fún mọ́mì mi lówó lọ́dọọdún títí dòní ṣùgbọ́n mi gangan débẹ̀ gbẹ̀yìn ní 1994 bó o 1992 sí 93 ni mo ti débẹ̀ gbẹ̀yìn mi lè mọ̀nà débẹ̀ nísìnyí tí n bá béèrè ọ̀nà màá rí mọ̀nà débẹ̀ tí n bá dábàá ṣe mo lè mọ́nú oko mọ́ sẹ́ni yìí ò ní claim oko tó bá dọ̀la tí ìyá mi bá dàgbà tó rí bí àgbáre. ok then ẹ jẹ́ kí sáré yá ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì nínú ìṣẹ́jú yín tí n bá padà dé kí n wá tẹ̀síwájú ẹ jẹ́ kí n sáré padà dé mò ń bọ̀ God bless you. Acview Pro Limited iléeṣẹ́ tó ń talẹ̀ tó ń ta ilé wọ́n tún bá ní kọ́lé ọ̀gá ni wọ́n jẹ́ Sífà Gold Farm Estate kẹ́sẹ̀ rí ọ̀rọ̀ wa Treasure Homes ara ẹ̀rí iṣẹ́ wọn ni. Acview Pro Limited ọ̀gá àgbà nínú àwọn tí ń talẹ̀ tí ń talé tí tó ń bá ní kọ́lé àgbà ọ̀jẹ̀ ní iléeṣẹ́ tó ṣe é fọkàn tán gbára gbọ́kànlé fún ilẹ̀ ilé gbígbé iléeṣẹ́ tàbí ilẹ̀ oko àwọn lóní Treasure Homes tó wà ní Lasamaja 3 bedroom apartment tó dúró rekete tí wọ́n gbé kalẹ̀ ní 75 million naira wọ́n ní 2 bedroom apartment lábúlé Ẹ̀gbá 50 million naira wọ́n gbé kalẹ̀ bákan náà ni wọ́n ní 3 bedroom bungalow ní Treasure Island tí ń bẹ ní Mòwe Ọ̀fadà 17.5 million naira ní bóyá tó lóun ọ̀gbìn àbí tó ní nǹkan ọ̀sìn àǹfààní ńlá láti sílẹ̀ ní Sífà Gold Farm Estate tó jẹ́ ti Acview Pro Limited plot ilẹ̀ mẹ́ta lẹ ti máa bẹ̀rẹ̀ 1.5 million
million naira ní tẹ́ bá fẹ́ sanwó ẹ̀ lójú ẹsẹ̀. Mr. Olúṣọlá ẹnu oníkàn láti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í dùn lẹ́nu tèmi ẹ ṣàlàyé Silver Gold Farm Estate ká mojú ẹ̀. Good day, investor. Can you still believe that with 500,000 naira you can hold a plot of land to yourself? Yes, that is what AgFi Pro stands for. Through Silver Gold Farm Estate at Ikanabalogun by Obofomi Owode local government. And our farmland is strategically located. As you can see, this is the water. And this water is through our farm estate. Let me take you through to come and see how people are growing their farms here at our farm estate. You can see some are just taking possession and they are burning their land now to ready for crops. And while some have taken possession already, you can see the name, some have cleared. And if you can see some that I want to grow the maize, their maize is coming out now. And as we move forward, you see those who are doing the plantation farming and their plants are already growing in less than 2 months. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ ohun àsùngbàgbé òní kan mi ó yá ní mọ̀nà wá ẹ máa pe AgFi Pro Limited sórí +234 803 940 6444 àti +234 802 626 9326 AgFi Pro Limited òótọ́ inú ló sọ wọ́n dọ̀gá professional touch ń ló gbé iṣẹ́ wọn lárugẹ. ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín àrífín ilé tó ń tẹ̀gbìn àdàpọ̀ owó tó ń tìyà ojú ń rí mẹ́wàá èmi ò jọ ìwọ ojú mi tí ìjẹ́kẹ́ni tá a jọ ń gbẹ̀dẹ̀ ọ bọ̀wọ̀ fún rẹ ni ẹ̀yin ọmọ Ilé-Ifẹ̀ Lady K ń béèrè lọ́wọ́ yín pé sí Ilé-Ifẹ̀ improve lásìkò ọba Adéyẹyẹ ní Tògóòsì múná wá ń béèrè lọ́wọ́ yín pé ṣé Ilé-Ifẹ̀ improve olórí burúkú ọmọ ó ní kábíyèsí ẹ lè lẹ́ẹ̀gbọ́ díẹ̀díẹ̀ nínú nǹkan tó ń ṣẹlẹ̀ tó sì jẹ́ pé orúkọ yín ni wọ́n fi ń ṣe kí náà forúkọ òní ṣe kí lọ́ọ̀ ní fẹ́ gbọ́ Ọọ̀ni òní time Ọọ̀ni inú láti Adéyẹyẹ ní Tògúnwùsì òní time láti gbọ́ ẹjọ́ kankan ẹni ẹjọ́ tó bá lé ní o àwọn ẹmẹsẹ̀ wà nílé Ifẹ̀ tí ó dájọ́ ẹni ẹjọ́ tẹ bá gbé wá o ǹtọ́ bá lé ní ọ̀dọ̀dọ̀ ọba lúfẹ̀ Ọọ̀ni òdenu so kó o lè mọ tó ń sọ dáadáa pé omi tá a dà sẹ́yìn di ẹni gbogbo nǹkan tó ń sọ yìí kò sí nǹkan tó kan kábíyèsí kò sí nǹkan tó kan Ọọ̀ni Ògúnwùsì bàbá ọ̀ráàyè láti mọ wo social media gbọ́n téèyàn ń sọ kí ló kan kábíyèsí wọn ò ráyè gbogbo yẹn gbogbo ẹkún tó bá mọ̀ sún pápátá àwa tá fún ọ lésì náà rèé àwa náà rèé a ò jù bẹ́ẹ̀ lọ Lady K àwa náà rèé a ò jù bẹ́ẹ̀ lọ o àwa tá à ń ṣe bẹ́ẹ̀bẹ́ a kàn ọ́ ní kó dalẹ̀ àwa náà rèé o a fún ọ ní kó àgbáwọlẹ̀ bíi ti sẹ́rin àkànmọ́lẹ̀ bíi ti èkàn if care is not taken táwọn tó ní ọba tètè pè ọ́ kí wọ́n ṣàlàyé fún ọ kí wọ́n gbà ọ́ nímọ̀ràn kí wọ́n gbà ọ́ yànjú kí wọ́n advice yẹ kí wọ́n fewé ọmọ mọ́ ọ létí tó bá láwọn òbí tó jábí amọ́ o because elúkélú kan kì í tọ́ ọ ni kò sẹ́ni tí yóò dẹnu kọ Ilé-Ifẹ̀ tí ò ní tẹ́bọ̀ kò sẹ́ni tí yóò fẹnu kọ Ọọ̀ni tí ò ní kàbùkù tí ò ní tán tí ò ní parẹ́ máyé lára bó bá fẹ́ jàjókò láàyè ọ̀tọ̀ bó bá fẹ́ báwọn monitoring ìjà báwọn jà láàyè ọ̀tọ̀ must you mention Ọọ̀ni bí Ilé-Ifẹ̀ bá gbéṣẹ́ fún yàn bọ́ọ̀ ni bá gbéṣẹ́ fún yàn òdìmọ̀ bó ń tọ́ ń kájú òsùn wọn ni wọ́n ń jà lékejì ọ̀kan kábíyèsí wọ́n ní ṣé wọn ò mú ìsákọ́lẹ̀ wá fún yín ni ṣé ẹ gba ìdámẹ́wàá ni kóró gbá lẹ́nu ẹ ọmọ ẹran ìdámẹ́wàá wo náà mú wá wo ló mú ìdámẹ́wàá wá wọ́n ní ìdámẹ́wàá ilẹ̀ bàbá Chicago tí wọ́n tà 50 million naira ṣé 50 million náà sẹ́ndì sọ́ọ̀ ni ta ló sẹ́ndì ẹ̀ sọ pé kí bàbá Chicago rẹ kó proof statement of account kó proof receipt tó fi sẹ́ndì owó èmi yóò gbé ta
káfí màkáǹtì tán sẹ́ndì ẹ̀ sí sákàǹtì ọ̀ní ni èèlò gangan ló ń gangan ralẹ̀ tí 50 million fi jẹ́ 10%. ilẹ̀ mélòó lọ́wọ́ ara kí ló fẹ́ fi ilẹ̀ ọ̀hún gangan ṣe báyìí ṣe pé èèyàn fẹ́ dá odidi ìlú lẹ̀ because tí ó bá jẹ́ 50% ní 10% o 50 million ní 10%, 50 million times 10 àbí times 100 times 90 tó kù kí ló máa jẹ́ billions of naira nù n bá fi odidi 1 billion ralẹ̀ nílùú òkè nílùú wambi odidi ìlú mo fẹ́ ní o láì ṣe Lẹ́kí láì ṣàjá láì ṣe Victoria Island 1 billion ra ilẹ̀ odidi ìlú mo fẹ́ nìyẹn so kí ló ń tọ́ náà fẹ́ fòde fàdúrù ilẹ̀ yẹn ṣe irú ọ̀gbìn wo ló fẹ́ ṣe láì ṣe feed the nation operation feed the nation ok o wá ní now mo ti sọ nìsí o kí wọ́n mú evidence of payment jáde o tàbí kí wọ́n gangan provide ẹ̀ fún wa evidence tán fi sanwó tó fi mọ̀ pé 50 million ni wọ́n sàn dì sọ́ọ̀ ni gbogbo ilẹ̀ onílẹ̀ tí wọ́n bá ti tà wọ́n san ìdámẹ́wàá sínú palace yín ta ni wọ́n san fún and jẹ́ ká sọ kínní kan kó yé ọ tí Ilé Ifẹ̀ bá talẹ̀ ẹ̀tọ́ wọn mú wá sí palace o já sọ eléyìí fún ọ o pé wọ́n wá mú wá sí palace ò túmọ̀ sí pọ̀ ní ló gbowó o ẹ̀tọ́ ẹni kẹ́ni tó bá gbalẹ̀ àbí tó bá móko nílẹ̀ Ifẹ̀ ẹ̀tọ́ rẹ̀ sanwó wọ́n sanwó ilé tó ń gbé ni bọ́ bá ra lẹ̀ sí Nàìjíríà tó kọ́lé sórí ẹ̀ sọ́ọ̀ sanwó ilẹ̀ tó rà kó tó kọ́lé ni àbí ládùúgbò yín nípínlẹ̀ Ògùn bẹ́ẹ̀ ṣé wọ́n sanwó ọmọ onílẹ̀ ńbẹ̀ wá ní ṣé ẹ ò lè pè wọ́n pé ẹ wá o owó tẹ́ ẹ san sí àkáǹtì mi owó kínni ọ̀dẹ̀ ni ọ́ òpònú ayídàdàdẹ̀ ni ọ́ ọmọ pé wọ́n nìkan ọmọ pé ìwọ àtàwọn ìran tiẹ̀ lọ́mọ ìjẹ́bẹ̀dì tí wàbí àyà ẹ̀rọ lárí ojú ọ̀rọ̀ lárí tí sọmọ ẹ̀rọ lá ní ìyọnu mọ́ bá sẹ́ndì 50 million sákàǹtì dáàdì ẹ̀ ní ìsìn wọ́n lè fẹ́ ya wèrè torí pé wọn ò rírò ẹ̀ rí ọ̀ni tó ń execute project billions of naira wá ní kán sẹ́ndì 50 million sí wọn káàtì ẹ̀ sọ pé òótọ́ ni kán wá sẹ́ndì 50 million sọ́ọ̀ ni wọ́n máa pè káàkiri ni àbí báwo bọ́bá tó wá sẹ́ndì ẹ̀ sọ́ọ̀ ni ajẹ́pọ́tọ́ sọ́ọ̀ ni ìyẹn ò kì í sẹ́kún tiẹ̀ ẹni tí ó bá rajà ò ní sanwó owó kílẹ̀ ń tọ́ san tó bá sanwó sákàǹtì ọ̀ ní owó kí ni wọ́n san tí ó bá tọ́ sọ́ọ̀ ni ẹni tí ó bá fẹ́ sẹ̀tọ́ fún Ilé Ifẹ̀ kó kúrò lórí Ilé Ifẹ̀ kò ságídí ń bẹ̀ náà Ifẹ̀ ló nílẹ̀ wọn á dẹ̀ sọ bó ṣe jẹ́ fún ọ ṣùgbọ́n kì í sínú ètò ilé ẹja tìrìtì àwọn ìbéèrè òfò tó béèrè ó ní wọn ò lè béèrè pé iṣẹ́ kí lẹ ṣe fún mi tẹ́ fi fún mi ládùúró owó yìí ọ̀dẹ̀ ní ọlọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn bàbá tó bí ọ wá ní ẹ ti lówó lọ́wọ́ kẹ́ tó dórí àpèrè pé ẹ máa sọ pé kinní kan ti lómi ńlẹ̀ kójò tó rọ̀ sí kì í ṣe òṣì àti ìyà àtòrí burúkú lẹ fi dórí àpèrè yẹn orí ọ̀rọ̀ lọ́rọ̀ ló bí kúlé lórí o lẹ́rìkẹ́ Ọlọ́run ní dákẹ́ but the best thing for you ni pé kó fi ọ̀rọ̀ Ilé Ifẹ̀ lẹ̀ ọmọdún mi ò táìmù mi ò gbà mí láàyè o wá ìtẹ́ wá ń wò kí wọ́n mọ bá yé àwọn èèyàn jẹ́ taná bá yé ẹ̀jẹ̀ nù fámìlì yín píìkì àwọn tán bá yé wọn jẹ́ ń fẹ̀ mo fẹ́ dá wọn mọ̀ àdẹ̀jọ́ gbé ìgbésẹ̀ lórí wọn. ọ̀wá ní ẹ wá gbọ́ mítìn tí wọ́n wá ṣe lẹ́yìn ariwo mi mítìn wọn náà ṣe lẹ́yìn ariwo tiẹ̀ because series of meeting ló ti wáyé àwọn tí wọ́n ń jà lórí ọ̀rọ̀ oko àwọn tó ń jà lórí ọ̀rọ̀ ilẹ̀ wọ́n ń kóra wọn lọ tọlọ́pàá ilé tó bá yẹ kọ́lọ́pàá dá wọn padà sílé Ifẹ̀ wọ́n sọ pé kán lọ yanjú ẹ̀ ní palace so what are you talking about. ẹ wá gbọ́ mítìnì tí wọ́n ṣe lẹ́yìn ariwo mi ariwo wèrè lọ́wọ́ ló ń pa Ọọ̀ni tó bá play mi máa play ẹ kájọ́ jẹnu ẹ kájọ́ jẹnu wèrè tó fi mọ rí pé wọn tó bá play mi máa play ẹ kọ́lọ́ ń kọ̀ kọ́kọ́ tìrantìran sọ ní tílé Ifẹ̀ àdìmúlà òòṣà àrólé Odùduwà olórí aládé gbogbo wọ́n sọ pé tó bá play mi máa play ẹ kò ní ragbá fáwọn tó ní ọ o
mi búyàn lórí ètò rí, mi ṣépè fúnyàn lórí ètò rí, ó bàjẹ́ gan. In fact kò rọrùn fún ọ láti lọ́kọ. Tó o bá lọ́kọ a jẹ́ pé ẹni bí àwọn onírà ń he ni. Ìyẹn bí ìgbín ní hègbín. Ọ̀rọ̀ àpọ́nlé ọ̀rọ̀ ọ̀wọ̀ kankan ò sí lẹ́nu ẹ. Ó yẹlé. Ó yí sáàtò gidi. Àtò obìnrin téèyàn lè fi tó lé. Talking to olórí aládé just like that. The co-chairman, National Traditional Council, the Traditional Council of Nigeria. Lọ sọ̀rọ̀ sí báwọn. Social media mọ̀ dá nǹkan lẹ̀ o, kọ́ ló ń ṣàánú wa o. Ọ̀ní tó bá play mi máa play ẹ. Tó bá níwọ̀ ọmọ bọ́ọ̀ gbá, màá lé mi gangan Ronaldo. Màá lé mi gangan Ronaldo. Lady K tó bá jẹ́ Ronaldo, Messi lèmi. Ability àti abínibí ó yàtọ̀ síra wọn. Wọ́n dún létí bákan náà ni wọn ò bára wọn mu. Bó bá jẹ́ pé Ronaldo ni ọ́ o, Messi lèmi. Àtijọ́ tẹsẹ̀ bọ́ ṣòkòtò. Ó wá ní ìyá ẹni mo jẹ́, orí ẹ ti dàrú gan. Ọlọ́run, orí ẹ ti dàrú, ìyá ta ló jẹ́, ìwọ ìyá Ọ̀ni. Social media ọmọ fààyè lẹ̀ fún tí ọ̀sẹ̀ o. Ọmọ wípé òfin lè gbé òun kúrò lẹ́ni òwe àtó ń bá wà. You're just talking anyhow. Nígbà tí wọ́n gangan listen sí padà, ṣé kò rùn létí ẹ̀, ṣé kò mọ bí wọ́n gangan, ṣé wọ́n gangan òwò pọ̀ ṣàṣìṣe. Àbọ̀ rẹ ni pk fún ọ pé Lady K o ti sọ ilé ìjọ kò yẹ kó sọ tó báyìí o. Kí ló fún confidence? Èèlò ni wọ́n san fún ọ. Èèlò ni wọ́n san fún ọ. How much did they pay you? Tó fún ọ ní confidence, tó mú ọ kó máa lé pọnpọn, tó fi ń fáyà. Ọmọdé tó lẹ́nu àgbà ń rùn, á gbàdúrà fún kọ́mọkùn kékeré. Wá ní ìyá ẹni mo jẹ́. Wèrè ń fakọ́ ṣíṣe olówó tán ràn, kò sí wàhálà o. Ọfẹ́ sakọjìyà ni kò sí wàhálà. Wọ́n ń gba oko olóko, ilẹ̀ onílẹ̀, àwọn ọmọ ẹyẹ ń disturb àwọn èèyàn. Tẹ́mọ ẹyẹ bá ń disturb àwọn èèyàn, ẹ ké síjọba. Kò sí lè tọ́kàn ní ń bi eléyìn o. Tán bá ń gboko olóko, tán gbalẹ̀ onílẹ̀. Àwọn wo ló gboko, àwọn wo wọ́n gboko lọ́wọ́ wọn. Àwọn wo ni wọ́n gbalẹ̀, àwọn wo wọ́n gbalẹ̀ lọ́wọ́ wọn. Sáwọn tó nílẹ̀ wọ́n gbalẹ̀ lọ́wọ́ wọn, tàwa lọ́wọ́ àgbà. Ṣé wọ́n débẹ̀ wọ́n sọ pé òní ló ní kán wá gbalẹ̀ ni? Ṣé wọ́n débẹ̀ wọ́n sọ pé òní ló ní kán wá gboko? Àwọn tí wọ́n gboko lọ́wọ́ wọn kí wọ́n mú true document kí wọ́n mú wá. Kí wọ́n mú true document kí wọ́n mú wá. Èmi Àkàndọ̀rọ̀ Awíkóńkó ọba àwọn gbégbèsè lé lórí. Tán bá gboko wọn o, kájọ wá rìnrìn àjò ẹ̀. Ok, ó dáa. Àwọn ẹyẹ disturb àwọn èèyàn kan fọlọ́pàá mú wọn. Ẹ̀wọ̀n tí wọ́n gbé síta o, ìpàdé wọn pẹ̀lú ọ̀gá ọlọ́pàá, ọ̀dà tí wọ́n fún àwọn aláìṣẹ̀ wọ́n fẹ́ fìyà jẹ. Wọ́n dẹ̀ fẹ́ kí Lady K ó dákẹ́. Mi ò dẹ̀ ní dákẹ́. Tó o bá dákẹ́ sẹ́, ìyá kan bàbá mẹ́fà ló bí ọ. Àkàndọ̀rọ̀ Awíkóńkó ó lóun fẹ́ ok, ó lóun ní dákẹ́. Èmi náà gbàdúrà kó o dákẹ́. Ìpele kan rèé pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ mọ̀ mí, adájọ́ mọ̀ sí, asọ̀rọ̀ mọ̀ yẹ̀, bó bá sọnù ẹja wa rí. Mo serious ni lọ́rọ̀ Lady K because ó ti sọ̀rọ̀ gan, gbogbo ẹ̀ ní sì dá lóhùn lágbára Ọlọ́run. Àti èyí tó bá tún sọ ńlá fi fún lésì. God bless you all. Mo ń padà bọ̀ lágbára Ọlọ́run. O lè jóni, o lè má jóni, o lè jọ́la, o lè má jọ́la. Ìgbà kí ìgbà sá, mo ń padà bọ̀, wọ́n tẹ̀síwájú lórí ẹ̀. Ẹ bá ń sọ fún, ẹ bá ń pín kínní, ẹ pé mo ní kó dọ̀dọ̀ ẹ̀ dáadáa. Àkàndọ̀rọ̀ Awíkóńkó, Àjàó ara Awíkóńkó aṣọ lójú ọlọ́rọ̀, bọ́lọ́rọ̀ agbọ́kin bàbá ńlá bàbá ọlọ́run ṣe. Ẹ like, ẹ follow page mi lórí Facebook Awíkóńkó TV. Ẹ subscribe sí YouTube channel mi Awíkóńkó TV. Ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ ká jọ sọ, ẹ já sọ eléyìí lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà ilẹ̀ káàró òjìrì òní wọmi o. Orílẹ̀-èdè ilẹ̀ káàró òjìrì òní dàrú. Ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì. Àjù àṣẹ o. Awíkóńkó Development Fans Club, ilé aláyọ̀, ilé wa.
Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club Worldwide. Ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè, àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni àkàndá ọ̀rọ̀ Awikonko. Ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. Ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí: +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide. Ilé aláyọ̀ nílé wa.